kalẹ́ ẹ kú iṣẹ́ òní ìrọ̀lẹ́kùnrin lẹ̀ ń wò láti iléeṣẹ́ ti Ìjẹ̀bú Òde Jídé Mọ́rúnfólú oníròyìn ẹgbọ́ròyìn náà. Mínísítà fún iná mọ̀nàmọ́ná Joseph Tegbe ti ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn adarí iléeṣẹ́ lẹ́lẹ́ka òjọ̀ka tí ó wà lábẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná lára àti mú kí akitiyan àti ró ìbáṣepọ̀ lágbára àti láti jẹ́ kí àtúnṣe ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná kẹsẹ̀ járí. Àwọn aáwọ̀ láàrin àwọn adarí òṣèlú jẹ́ gbígbọ́ kan kúrò nínú ohun tí ó ṣe pàtàkì síwájú ìdìbò gbogbogbò ti ọdún 2027. Bí àwọn orúkọ àwọn olùdíje látàrí ìdìbò kò mẹsẹ̀ ó yọ, àwọn òṣèlú yóò di gbígbé jáde ní ọjọ́ 26 oṣù kẹfà tí a wà yìí. Alága àjọ ìdìbò INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ló fi àìdùnnú rẹ̀ hàn níbi ìpàdé àwọn òṣèlú ní ìlú Àbújá. Àwọn olùkọ́ ìlera àti àwọn ilé iṣẹ́ tí ó farapẹ́ ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti rọ̀ láti fi kún akitiyan láti jẹ́ kí ìmọ̀ ìlera mú ìbísí ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìgbáyé àlàáfíà. Ọ̀jọ̀gbọ́n kan nínú ẹ̀kọ́ ìlera ní ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀yà ara àti ìgbọ̀rọ̀kú àti ẹ̀kọ́ ìlera nígbàtí Department of Human Kinetics and Human Education ti ilé ẹ̀kọ́ gíga fásitì Làgọ́wòye ọ̀jọ̀gbọ́n Olúfẹ́mi Olúkáyọ̀dé Kalẹ̀sanwó pé ìpè yìí nígbàtí ó ń ṣe ìfilọ́lẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ 132 ti ilé ẹ̀kọ́ fásitì náà. Akọ̀ròyìn wa Anthony Gandonu ń jábọ̀ ròyìn wípé ọ̀jọ̀gbọ́n náà ṣe àpèjúwe ẹ̀kọ́ ìlera gẹ́gẹ́ bí ohun tí kìí ṣe ìgbádùn lásán ṣùgbọ́n ìwúlò pàtàkì fún orílẹ̀-èdè. Ẹ gbọ́ látẹnu rẹ̀ sí. Ní mímọ̀ pé ìlera orílẹ̀-èdè ní ọrọ̀ orílẹ̀-èdè, ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ka ẹ̀kọ́ ìlera nínú ẹ̀ka ìlera Human Kinetics ọ̀jọ̀gbọ́n Olúfẹ́mi Olúkáyọ̀dé Kalẹ̀sanwó dojúkọ ọ̀rọ̀ ìtọ́jú ìlera, ààbò àti ìgbé ayé tó ní ìlera nínú àsọyé ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ nígbà tó ń ṣàlàyé lórí kókó àsọyé náà tí ó jẹ́ ìmọ̀ àti iṣẹ́ ẹ̀kọ́ ìlera ọ̀nà sí ìgbé ayé ìlera dáadáa. Ọ̀jọ̀gbọ́n náà sọ pé ìdí pàtàkì tí àwọn àrùn tí ó lè dènà fi ń pọ̀ sí láàárín àwọn ọmọ Nàìjíríà ní ìgbé ayé tí kò bófin mu, àṣà oúnjẹ tí kò dára, àìṣe eré ìdárayá déédéé àti àìmu omi tó tó. Ọ̀jọ̀gbọ́n Kalẹ̀sanwó tẹnumọ́ pé ẹ̀kọ́ ìlera jẹ́ ọ̀nà pàtàkì sí ìgbé ayé ìlera tó péye. Ó sì fi kún pé àyè sí ìmọ̀ ìlera, ìgbésẹ̀ tó yẹ, ìwúrí àti ìkópa ẹnì kọ̀ọ̀kan jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìgbéga àlàáfíà ara àti ọkàn. Gíwá yunifásítì náà ọ̀jọ̀gbọ́n Ayọ̀dèjì Agboola pẹ̀lú àwọn olùkọ́ mìíràn ṣàlàyé pé pípèsè iṣẹ́ ìtọ́jú ìlera tó péye, fífi ẹ̀kọ́ ìlera gbòòrò sí nínú àwọn ilé ẹ̀kọ́ láti ọwọ́ ìjọba àti ìmúrasílẹ̀ àwọn ènìyàn láti gbé ìgbé ayé tó ní ìlérí ni yóò jẹ́ àtìlẹ́yìn fún ìlera tó péye. Àwọn ọ̀jọ̀gbọ́n náà gba àwọn olùkọ́ ẹ̀kọ́ ìlera káàkiri orílẹ̀-èdè lámọ̀ràn láti tẹ̀síwájú nínú mímú ìmúgbòòrò bá ìdánilẹ́kọ̀ọ́ lórí lílo oògùn lọ́nà tó tọ́ kí wọ́n sì tún gbé ìmọ̀ nípa ìlera ga láàárín àwọn ọ̀dọ́. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ọlágòkè Àfọ̀sẹ́ ló ti ń jábọ̀ ròyìn. Àbùkù àti èròǹgbà tí kò tọ́ tí ó yí èélà àwọn obìnrin ká àti àwọn ọ̀dọ́mọdébìnrin jẹ́ èyí tí ó ń kan àgbáyé gbọ̀ngbọ̀n nígbà tí ó yànnàná ìdí fún ìmọ̀ títọ́ àti àtìlẹ́yìn fún fífi sójú ìṣe ìmọ́tótó èélà. Bí Nàìjíríà ṣe darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn lágbàáyé láti sàmì ìlera èélà àti ọjọ́ ìmọ́tótó ti ọdún 26, iléeṣẹ́ ìjọba àpapọ̀ nípa àwọn obìnrin ni ó ń ṣíwájú akitiyan ìpolongo lábẹ́ àkórí àgbáyé pípapọ̀ fún àkókò ìdọ́rẹ̀ẹ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ aláàbò ṣe ń sapá láti gbógun ti ìwà ajínigbé, ìwà ìpànìyàn àti àwọn ìwà ọ̀daràn bẹ́ẹ̀ lọ jákèjádò orílẹ̀-èdè yìí, àwọn ẹgbẹ́ alátìlẹ́yìn nínú òṣèlú All Progressives Congress ti pè gbogbo ọmọ Nàìjíríà láti jẹ́ ojúlálá kan fi ń ṣọ́rí ní agbègbè kówá wọn. Níbi ìkórajọpọ̀ àwọn ẹgbẹ́ alátìlẹ́yìn òṣèlú All Progressives Congress ní ìlú Àbújá, àwọn tí ọ̀rọ̀ náà kàn náà ń bẹ̀ wípé
láti borí ètò ààbò tí ó mẹ́hẹ̀ pè fún àgbájọwọ́ àti àtìlẹ́yìn tí ó gbọngbọ́n fún àtìlẹ́yìn àtúnṣe ètò ààbò ìjọba ààrẹ Bọ́lá Tinubu. ẹ̀yin ará, ìpè ìpéjú ni àlàáfíà ibi tá a fi ìròyìn tòní tì sínú ohun gbogbo di ọ̀la lọ́lọ́lá wùrà bí kó tó dìgbà náà ká sùn re o.